Mr Packaging fọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí D-Wonder lórí ọ̀rọ̀ ẹni tó jọ̀gá Obesere, Taye Currency, Pasuma gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ̀rọ̀ kan nù fọ́nrán yìí o. Kí gan ni D-Wonder sọ nípa Obesere àti Taye Currency? Ṣé mọ̀ pé ó ti tó ọjọ́ mẹ́ta kan náà tí Adéọba tó ti ń fi èsì fún gbogbo àwọn tí wọ́n ń takú Obesere tí wọ́n ń takú Taye Currency tóun náà sì ń sọ pé bẹ́ẹ̀ bá ṣe ń sọ báyìí lèmi náà máa dá yín lóhùn, màá máa fún yín bẹ́ẹ̀ bá gbé wá nílé màá fún yín ní líle, bẹ́ẹ̀ bá gbé wá lẹ́rọ̀ màá dá padà fún yín. Ẹ̀yin èèyàn wa ó fọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí D-Wonder lórí ọ̀rọ̀ àwọn olórin yìí. Kí ni Wálé Adéọba sọ pa Pasuma? Ẹ̀yin èèyàn wa ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí ó lágbára, ó kì pọ́pọ́, ó gbẹnu tán, ó pàkàsọ̀. Ẹ gbọ́ ohùn lẹ́nu Mr Packaging. Fresh ẹni tó bá bínú ẹ má bínú ẹ má rò pa fi ṣe gbéraga. D-Wonder orúkọ ẹ dẹ̀ dá o, orúkọ ẹ dá but ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ gidi lẹ́nu. Àwọn ọ̀rọ̀ tó ń sọ ó ní ṣé orí irú yín àmọ̀ irú yín níbi àwọn ẹ̀tanú bí kẹ́ máa bínú àwọn èèyàn. Mi ò wá láti wá bú ẹ, ṣé o mọ̀ pé mo ní mò ń tẹ̀lé gbogbo fídíò ẹ. Lẹ́ẹ̀kan sí èmi náà dẹ̀ pé àwọn kọ̀ọ̀kan tó jẹ́ èèyàn tèmi torí mo ti pinnu pé mi ò ní jáde mọ́, mi ò ní jáde mọ́ lẹ́yìn bàtà àwọn èèyàn bẹ́ẹ̀ bọ́ mo ní gbogbo in halfway. Jẹ́ wọ́n sọ fún ẹ I'm not gonna abuse you, no mi ò ní bú ẹ torí mo rí pé ṣé o mọ̀ pé mo kọ́kọ́ gbàdúrà fún ẹ, mo dẹ̀ rí pé àdúrà mi ó ń gbà lórí ẹ̀ wọ́n D-Wonder yẹn. Ṣé o mọ̀ pé tí n bá fẹ́ sọ̀rọ̀ náà màá ní dí sórí burúkú dí kinní kan nǹkan tó ń jù wá mò ń jù fún ẹ mọ̀rọ̀ sọ, mo máa ń sọ fún gbogbo yín mọ̀rọ̀ sọ tó bá ṣe gbé wá màá ṣe máa gbé fún ẹ. Ṣé o mọ̀ pé ilẹ̀ kọ́kọ́ ń bẹ̀rẹ̀ mo rí fídíò tó ṣe and I must appreciate you and I will give you just 30% or 40% because you are coming up díẹ̀díẹ̀. Mo rí fídíò tó ṣe ó sọ̀rọ̀ láwọn là ń da industry rú lọ́dọ̀ tẹ̀yìn tí ẹ láwọn tó ń control yín láti wá bà nǹkan jẹ́ láti wá bíyàn owó yẹn. Tírú àwa bá ń sọ̀rọ̀ àwa là ń da industry yẹn rú. Ṣé ń gbọ́ mi D-Wonder àbí? Mi ò ní pé ẹni di sórí burúkú torí mo rí pé orúkọ tó ń pe àwa náà mo rí pé ó pé bọ́ tó bá tún pé màá tún pé tójú bẹ́ẹ̀ lọ. That is tó bá mẹ́yọ kan wá máa fún ẹ 10 kò yẹ. Mi ò wá láti wá jà this time around, this time mi ò wá láti wá jà kò dẹ̀ ń sú èmi. Now bọ̀ lọ́dọ̀ àwọn torí wọ́n pé gidi gan tó mọ̀ pọ̀rọ̀ gidi là ń sọ, tó bá dẹ̀ ra àwọn messages tá ń gbà, tó bá dẹ̀ rí nǹkan tó ń sọ nípa ìwọ D-Wonder wàá dọwọ́ bojú kò yẹ, wàá dọwọ́ bojú. Àwọn yẹn tá wá ń sọ̀rọ̀ fún yẹn orí wọn pé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ọpọlọ là wá ń sọ. Inú mi dẹ́dùn pé gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ àwọn nǹkan tí mo ń ṣe jáde ó wà very very effective. Tí kò bá wà effective ni kò ní máa bà ẹ́ ìwọ D-Wonder yẹn. Mo rí gbogbo ọ̀rọ̀ tó sọ, mo ti ẹni tó ń pè mí lórúkọ tó ní kinní kan yẹn ò new, o tún ṣírò age mi yẹn ò new. Bá àwọn tó jọ̀rẹ́ mi ní industry kò yẹ bí àwọn Kúnlé Afford, bí àwọn tó lọ bẹ́ẹ̀ yẹn tí n bá ní kí n máa dárúkọ wọn bí àwọn Sanyẹ̀rì, àwọn tó jọ̀rẹ́ mi fi judge age mi, má jẹ́ sọ̀rọ̀ mi ó bá yàn jà lórí age. Ṣé o mọ̀ pé nǹkan tó bá sọ síta la fi máa ń fún ẹ lésì? Mo ń ṣàárọ̀ ẹbọ díẹ̀díẹ̀ tó sọ ni o. Ṣé o mọ̀ pé mo ní mi ò bẹ́ẹ̀ jà this time around? Wàá rí pé tí n bá fẹ́ jà máa ti máa jù, máa yín fún ẹ, máa jù torí àbúrò wa náà ló jẹ́. Ọlọ́run dẹ̀ fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pé wàdà kò yẹ. Èmi á máa sọ òwe kò sẹ́ni tó lè pò ń pa má gbogbo mi lẹ́nu pé màmá ní kọ́ ronú pé wàdà. Ọ̀rọ̀ mi ò make sense, ọ̀rọ̀ mi to you àtẹ̀yìn tó jẹ́ pé máa ń gbìmọ̀ pọ̀kẹ́ tó jáde yẹn kò lè make sense o. Kò lè làbáwò ló ṣe fẹ́ make sense, kò lè make sense. Bọ̀ sí àwọn tó ń bá wa sọ̀rọ̀ àtàwọn olórí pípé tí ò fẹ́ jẹ́ kí agbo FUJI dàrú ó make sense, if I over make sense because ẹ̀yin lẹ ń gbé wá tá dẹ̀ ń dá padà, ẹ̀ ń gbé wá à ń dá padà nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ la dẹ̀ ti ń fa ọ̀rọ̀ yọ tá fi ń dá padà. Inú ọ̀rọ̀ tó tún sọ ẹ̀ ni màá tún fa yọ, màá fi fún ẹ lésì tó bá tún mú wá ní líle màá tún dá padà fún ẹ. Ṣé o mọ̀ pé bàbá tèmi kọ́ ni Alhaji àgbà kí Obesere àdẹ̀jẹ́ sọ ní nǹkan náà Taye Currency irúnmọlẹ̀ òòṣà ẹ̀ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ Currency ọ̀kan lọ́mọ worldwide àti nìbàdàn kì í ṣe is my good friend, we are friends kò yẹ àjọjẹ́ sọ ní nǹkan náà. Likewise you mi rò pé Pasuma bóyá ọdẹ tó láwà nu surname tiẹ̀ náà, so kí ló wá ń yọrọ ẹlẹ́nu kiri fún tá bá sọ̀rọ̀ kò yẹ. So calm down, let me educate you more. Sórí gbogbo tí wọ́n yìí ń sọ àròyé ìbákà ni àròyé gbogbo ṣe báyìí you are into journalism, you don't need to use. Àwọn ọmọọṣẹ́ mi tó wà lọ́dọ̀ mi sì kí ṣe àwọn tó ti lọ tó ti ń ṣoríire o, àkànṣí màá kàn tí wọ́n fún ẹ. Kì í ṣe àwọn tó ti lọ tó ń ṣoríire o, tó táwọn míì kan ṣoríire jù mí lọ kò yẹ, tó wà abroad tó wà everywhere tí mo ti train to my credit. Àwọn tó wà lọ́dọ̀ mi sìn ó ní mo ṣe máa ń sọ fún ẹ bó ní pé I am a professional journalist. Àwọn ló máa educate yẹ, kì í ṣe wọ́n wá educate ọ̀gá wọn.
kò yẹ àwọn tó wà lọ́dọ̀ mi ń sìn bí ká kọ́ wọn dé ló ṣe máa educate yẹ the do's, the don'ts and the dots of entertainment, even the ear, how to talk on ear or whatever. Irú ẹ̀kọ́ ló máa sọ fún àwa ọ̀gá. So má máa kọjá yẹ tó bá ń sọ̀rọ̀ o. Torí àwọn èèyàn máa wẹ̀ bákan má máa kọjá yẹ. You don't need to be using vulgar language. Kìíní kan ìwọ kọ́ wa sọ àmọ́ bí tá a ti lè lò àdẹ̀mọ́ bí tá a ti lè lò. The use of words àmọ́ kò yẹ my brother. Now kò sẹ́ni tó wá bẹ́ẹ̀ jà. Ní ìsìn tó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ mọ̀ ọwọ́ ọ̀rọ̀ náà lọ bákan but èyí tí mo lè fún ẹ lésì pọ̀ máa fún ẹ lésì. Mi ò ní ìdá ti bá ẹjà kò yẹ torí ọ̀rọ̀ mi bá ẹ kò yẹ kò dẹ̀ sẹ́ tó lè pọ̀ máa gbogbo mi lẹ́nu ó kéré ṣé wọ́n gbọ́ di wonder orí pé mò ń porúkọ ẹ dáadáa báyìí ó kéré kan kò yẹ èmi mo ní ẹ fi bọ́ ilẹ̀ ẹ filẹ̀ because bá a ṣe ń pa lẹ́yìn jí dìde bá a ṣe ń pa kó wálẹ̀ lẹ́yìn jí dìde go and check my history nígbà táwọn abẹ́rẹ́ tá ń ganu sọ̀rọ̀ yìí I came with what with the mindset pé okay o jẹ́ kí n bọ̀ ìgbà tí èpè tẹ́lẹ̀ iṣẹ́ yìí lèmi náà ń jáde láti bára wa ń bí now ó ní nínú ọ̀dọ̀ ẹ̀ làárọ̀ ọmọ Jésù kí n lọ wo bẹ̀ wá lọ bí ẹ̀ làárọ̀ máyégún ọmọ Jésù máyégún làwọn ń pè ẹ̀ làárọ̀ lọ bí àwọn fáǹsì Pàṣọ tó wà ń bẹ̀ ẹ̀ làárọ̀ dẹ̀ dákẹ́ tẹ́lẹ̀ ó ní mo ṣe lóò mọ history ẹ̀ làárọ̀ dákẹ́ tẹ́lẹ̀ ní sọ àwọn fáǹsì Pàṣọ tó ń pòsì yẹn ló pọ̀ ń bẹ̀ so mo wá ń sọ̀rọ̀ ọ̀gá wọn mi ò sọ láìdá mi ò bẹ́ẹ̀ bo à ń tún nǹkan tẹ́ ń bàjẹ́ à ń túnṣe kí ló expect màá fún ẹ ní 4 different kíní lọ́wọ́ bó ṣe lálì ìwọ náà mbẹ̀ wọ́n lálì ẹ̀ gidi lọ sí nd àbí kí ló ń pẹ́ nd kíní kan lọ́wọ́ bó ṣe bú ẹ mbẹ̀ káláyé wa máa post ẹyọ kọ̀ọ̀kan wọ́n á bú ẹ wọ́n bú ẹ gan tó ń gbọ́ ìfà mo rí post ẹnìkan tó sọ pé ó dàbí pé òun mẹni tó ń bá tó ń ta sí ìrí tó bá mọ̀ ó lò ní sọ̀rọ̀ mọ́ ìyẹn mi go and search for it bóyá dn or nd ó ṣàwà ó wà kiri wọ́n bú ẹ because nǹkan tẹ́ ń wáta láti wá ṣe ọ̀rọ̀ tí gbogbo ayé mọ̀ ni mo ti educate ẹ pé Pasuma kò jáde before Obesere jáde before Pasuma mo dẹ̀ ní sọ pé kì í ṣe pé bóyá ó kàn ṣẹ́ ó gbá rẹ̀ kọjá ó dì mọ́ àwọn èèyàn sọ àwọn tó ju ẹ lọ sọ ayọ̀ já mi sọ àwọn èèyàn sọ lẹ́yìn gbogbo ọ̀rọ̀ táwọn sọ iná ṣó tó jáde ó tó wà ńlá ni wọ́n sọ̀rọ̀ àbí Pasuma kò jáde kó jiyàn kò já ìbọn àṣẹ́ńtà ń darú kò jáde kó jiyàn àwọn tó sọ kọjá fún wọn lẹ́sìn wọn dákẹ́ sẹ́kọ̀ wọn máa sọ pé wọ́n ń gbẹ́nìkan sórí ẹnìkan wọn ò gbẹ́nìkan bó bá ṣe rí la ṣe máa sọ Alhaji Obesere ọ̀gá ló jẹ́ sí Pasuma Alhaji Wahala bí Pasuma náà dẹ̀ jíyàn likewise Pasuma to currency ọ̀gá bàbá ni Pasuma jẹ́ sí currency gbogbo ayé ló mọ nǹkan tẹ́ fẹ́ máa sọ yẹn gbogbo yín tó nǹkan táwọn ajẹ́ kẹ́ mọ̀ nìyẹn gbogbo wa máa sọ pé wọ́n ń gbé kinní kan ọ̀rẹ́ ni wọ́n kinní kan ni wọ́n nìyẹn wà but as a journalist and we with their man with their media people bó ṣe rí la ṣe sọ fún yẹn gbọ́n àti any other person wọn bá jọ jọrẹ o wọn bá jọ ṣe kinní kan ìfẹ́ àwọn bá jọ máa fagbó pọ̀ problem life wọn nìyẹn o mo ṣe separate mo ṣe put separation between us pé mi ò ń ṣe alátẹnujẹ blogger mi ò ń ṣe alájẹtẹnujẹ mi ò ń ṣe oní blogger gbogbo tí wọn náà ń sọ kiri yẹn blogger gbogbo yín mi ò ń ṣe blogger èmi kọ́ wa ń sọ̀rọ̀ ni so mo yàtọ̀ sí gbogbo yín má fi mi wú ẹ pé you want to educate o lẹ́ẹ̀dì wọ̀ báwa ṣe educate mi tí wọn máa mọ tó ń gba certificate lọ́dọ̀ mi àdé àdúrà fine tí wọn máa fẹ́ kọ́ṣẹ́ máa bọ̀ máa yín ọ̀kan fún wọn lára wọn kó kó ẹ níṣẹ́ so má máa dán sọ̀rọ̀ wọn náà ti sọ fún rẹ olóòwò you are not into journalism so má dá sí kò kẹ́ nǹkan tẹ́yàn bá mọ̀ ń pẹ̀ ló máa ń sọ mi ò mọ̀ ń paṣẹ́ kan máa kọ́ ló máa sọ̀rọ̀ ń pẹ̀ wrong thing mo ń ṣe náà so yẹ d wonder kò sẹ́ni tó ń bẹ ẹja tó bá tún gbé wá again ọ̀rọ̀ tó sọ ẹ mo ti ní kí n fún ẹ lésì lé lórí tó bá tún gbé wá again máa gbé fún ẹ padà kò gbọ́ kò ń sún èmi then fún rẹ lọ sọ́nsọ́ ní kóníkálukú lọ dó ti artist wọn èmi mo ti kọ́kọ́ sọ sílẹ̀ ó ní ìdá ti repeat ẹ̀ èmi mo sọ níbi tí mo ti pray fún Alhaji Wahala bí Pasuma mo ní kóníkálukú ẹ mójútó artist yín bá lọ promote ẹ lẹ́yìn ayé ẹ mójútó àwọn tẹ bá fẹ́ sọ̀rọ̀ ń pa wọn orí ẹ tó sọ̀rọ̀ ń pa Sarafa Adigun nice one sọ̀rọ̀ ń pa ẹ̀ kò yẹ má dá industry rú náà jẹ́ kí wọ́n fi lè round ẹ̀ up ṣé Obesere tó ń pè ní bàbá ní pátá ńlá tó ń bú yẹn ṣé o rò pé nǹkan gidi ni ṣé o rò pé Obesere kéré nínú ayé tó kò lè mú tó lè máa name anyhow kódà ó wá ní káwọn tó jẹ́ yẹn dákẹ́ kò possible gbogbo nǹkan tó dẹ̀ ń sọ tí ò rí bẹ́ẹ̀ yìí ó fẹ́ fi mú wálẹ̀ ni so adẹ̀ gbọ́dọ̀ fún ẹ lésì Taye currency náà tó ń ta sí anyhow nípasẹ̀ pé bóyá nọ́tíkà sọ̀rọ̀ àmèsì ọ̀rọ̀ adẹ̀ dá padà fún ẹ so dúró tá a ti sẹ́ ò nídìí láti wá máa mú ẹnìkan mọ́kàn kò yẹ my brother so bó ṣe jẹ́ nìyẹn tó bá sọ ọ̀rọ̀ gidi àwa la sọ fún ẹ tẹ́lẹ̀ tó bá sọ̀rọ̀ gidi a máa dákẹ́ a máa wọ ẹ̀ràn bọ́ tó bá ti wá tó mú kọ̀mọ́kọ̀ tó ń bú ẹnìkan fún kan my dear brother máa jáde fún ẹ orí pé mi ò bú ẹ sọ wípé mi ò bú ẹ pé mo dẹ̀ ń fi ọ̀rọ̀ nǹkan ṣe kinní kan mo tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ mo ṣe sọ mo tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ mi ò kéré nínú ayé kì í ṣọ̀rọ̀ ẹnu mi ò kéré nínú ayé mo fi bùgá nìyẹn ìwọ náà jáde fi tiẹ̀ bùgá yẹn ò léèbù nínú kò dẹ̀ lọ́rọ̀ ọ̀nà sọ gbogbo nǹkan tó sọ yẹn àtàmọ̀ àgbàwí máa wà wí ni my brother ṣó ti gbọ́ ní sùúrù fẹ́mi ààrẹ face life ẹ bọ̀ tó bá jáde tó bá ta sáwọn èèyàn wa kò sẹ́ni tó máa dákẹ́ fún ọ bó ṣe jẹ́ nìyẹn kudos to everybody àtàwọn original both people of Pasuma original ones o iṣẹ́ àwọn tó fẹ́ fi jẹun God bless you all ẹ ṣé ó dàbọ̀.
tó òun nìyẹn o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o kí lẹ rí sí kí lẹ rí sọ sí ohun tó ń lọ láàárín Mr. Adéọba Wálé Adéọba àti Mr. Packaging ẹnu mi àgò Wálé Adéọba àti D-Wonder lórí ọ̀rọ̀ Taye Currency àti Obesere ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ibo lọ̀rọ̀ yìí máa papà já sí kí ló dé tọ́rọ̀ yóò tán lẹ̀ kí ló dé tí gbogbo àwọn ọ̀rọ̀ ìjà oríṣiríṣi èsì ọ̀rọ̀ lóríṣiríṣi yìí kí ló dé tó ń jà ràìnràìn tó sì ń jà ràìnràìn láàárín àwọn oní FUJI ṣó ní láti jẹ́ wípé irú àwọn ọ̀rọ̀ báyìí ò lè tán lẹ̀ ni èmi lọ̀gá ìwọ lọ̀gá èmi jù ẹ́ ìwọ jù mí ẹ̀yin èèyàn wa ẹ dá sí ẹ drop comment and remember to like share and follow us thanks for watching. I love fún gbólówó ọjà fún WhatsApp number PG.